Ẹ kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, yóò dára fún gbogbo wa, àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn mú lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti dìgbà kan jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Kcee, òun ló ti bẹnu àtẹ́ lu àwọn bí wọ́n ṣe yọ lára àwọn ọmọ oyè tó fẹ́ díje dupò ilé-ìgbìmọ̀ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe yọ wọ́n sẹ́yìn tí wọ́n sì gbé ọlá ọ̀hún fún ènìyàn kan èyí tí wọ́n gbé agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n gbé fún Tajudeen Abbas wípé ìgbésẹ̀ ọ̀hún ó kù díẹ̀ káàtó pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ó pín àwọn ipò ọ̀hún ní ẹlẹ́kùn-ò-jẹkùn. Ó ní kò sí lábẹ́ ètò àwa-arawa. Ó ní nínú ètò ìṣèjọba àwa-arawa ní orílẹ̀-èdè Nàìjíríà kò sóhun tó fi hàn àti àkọọ́lẹ̀ tó ń ti òfin tó fi hàn wípé irú àwọn ìgbésẹ̀ báyìí ó wà nínú òfin ìwé orílẹ̀-èdè Nàìjíríà. Kcee èyí tó ti fìgbà kan jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin èyí tó ń ṣojú fún ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Shiroro, Rafi àti Muya ní ìpínlẹ̀ Niger ló ti bẹnu àtẹ́ lù wípé tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àkọsílẹ̀ èyí tó fi hàn wípé nínú ètò ìṣèjọba àwarawa àti nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún irúfẹ́ ìgbésẹ̀ ká máa pín àwọn ipò ní ẹlẹ́kùn-ò-jẹkùn ní orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ìwé òfin orílẹ̀-èdè yìí tàbí ti ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ó yẹ kí wọ́n ti sọ fún àwọn tó kù èyí tí wọ́n yọ sílẹ̀ nínú àwọn ọmọ oyè ọ̀hún tó ní ìfẹ́ láti bọ́ sí ipò agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kí wọ́n ti kó wọn papọ̀ kí wọ́n sì máa gùn wọ́n ní àwọn ìròyìn ọ̀hún gbọ́ yàtọ̀ sí bí wọ́n ṣe yọ wọ́n sílẹ̀. Ó ní irúfẹ́ nǹkan báyìí ó lè da ẹgbẹ́ rú, bẹ́ẹ̀ sì ni ó lè da orílẹ̀-èdè rú. Ó ní ní báyìí kí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n jókòó yí tábìlì pò kí wọ́n mọ ìgbésẹ̀ eléyìí tí wọ́n tètè gbé èyí tí ó jẹ́ kí àlàáfíà ó jọba nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti nínú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ké sí gbogbo àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wípé kí àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa ná owó wọn sí àwọn ọgbà àtúnṣe àti ọgbà àhámọ́ eléyìí tó wà ní ìpínlẹ̀ kó wa wọn ní báyìí wípé láìpẹ́ láìjìnà ìjọba àpapọ̀ yóò yọwọ́ kúrò lórí mímáa ná owó oúnjẹ owó mímu fún àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n wà nínú ọgbà àtúnṣe àti ọgbà àhámọ́ èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan látàrí owó gọbọi èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ná lórí àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún. Ẹni tó sọ̀rọ̀ náà ní alákòóso fún ọ̀rọ̀ agbára àti ọgbọ́n inú ní orílẹ̀-èdè yìí tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Òun ló sọ̀rọ̀ náà di mímọ̀. Ó ní owó tí ìjọba àpapọ̀ ń yà sọ́tọ̀ láti máa fi tọ́jú àwọn ẹlẹ́wọ̀n owó ọ̀hún ti pọ̀jù kúrò nínú ìṣúná owó orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń ṣe àkóbá fún ètò ìṣúná owó orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ náà eléyìí tí alákòóso ọ̀hún sọ láti ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ àti ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó rí sí ọ̀rọ̀ agbára àti ọgbọ́n inú ní orílẹ̀-èdè yìí Ṣùwáì Bẹ́gbọ̀ èyí tó sọ lórúkọ alákòóso Arẹ́gbẹ́ṣọlá níbi ìpàdé ọlọ́jọ́ méjì kan èyí tí wọ́n gbé kalẹ̀ nílùú Àbújá èyí tó ń tan ìmọ́lẹ̀ sí bí àwọn ọgbà ẹ̀wọ̀n bí wọ́n ṣe kún lákùn fàyà tó sì jẹ́ ipò tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún àwọn ọgbà ẹ̀wọ̀n àti iléeṣẹ́ ọba ní orílẹ̀-èdè yìí. Níbi ìpàdé ọlọ́jọ́ méjì náà ni wọ́n ti sọ wípé ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn náà wọ́n lè kọ́ ọgbà ìtúnṣe àti ọgbà àhámọ́ èyí tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ wọn kí wọ́n sì máa náwó àpò ìpínlẹ̀ ọ̀hún sí àwọn ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Ó ní ní báyìí owó tí ìjọba àpapọ̀ tí wọ́n ná lóòrèkóòrè sórí àwọn ọgbà ẹ̀wọ̀n jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ló lé ní 22.4 billion naira èyí tó sì jẹ́ pé owó ọ̀hún ó ní nǹkan mìíràn ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí ibi tí wọ́n ná sí lọ́wọ́ báyìí. Lákòótán nínú ọ̀rọ̀ alákòóso náà ó ní àyè ti wà fún gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti kọ́ ọgbà àtúnṣe àti ọgbà àhámọ́ tiwọn kí wọ́n sì máa náwó àpò ìjọba ìpínlẹ̀ wọn kí wọ́n máa ná sí gẹ́gẹ́ bó ti wà nínú àkọọ́lẹ̀ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ adelé
akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí Obiora Ifọ̀ ohun mà ló ti bẹnu àtẹ́ lù wípé gbogbo wàhálà àwọn làásìgbò èyí tó ń jẹyọ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kò ṣẹ̀yìn àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n ti lé àti eléyìí tí wọ́n yọ ìwé ìgbélé rẹ̀ fún èyí tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń sọ gbogbo nǹkan tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n sọ fún ẹgbẹ́ òṣèlú APC ó ní bákan náà àwọn igi lẹ́yìn ẹgbà rúsídà igi wọ̀rọ̀kọ̀ tí ń dáná rú èyí tó jẹ́ pé àwọn gangan ni wọ́n rú òfin ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yálò láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu wọn kí wọ́n sì máa lò ní òdì sí ẹgbẹ́ òṣèlú Labour Party ẹni tó sọ ọ̀rọ̀ ọ̀hún tó jẹ́ adelé akọ̀wé àgbà àjọ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́wọ́ báyìí Obiora fìdí rẹ̀ múlẹ̀ ó ní ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága pátápátá fún ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tí wọ́n yọ kúrò ní ipò ọ̀hún eyín ọ̀gbẹ́ni Lamidi Apapa èyí tó jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party tó ń ṣojú fún gúúsù ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àdélé akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ rí èyí tí wọ́n ti yọ kúrò Ayọ̀bámi Àràǹbábí ó ní àwọn wọ̀nyí ni wọ́n so pàǹpápọ̀ láti máa ṣiṣẹ́ ibi èyí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́wọ́ báyìí ó ní Arábàmbí àti Àpápà àwọn méjèèjì ọ̀hún ni wọ́n ti ń pe òun nígbà kan lẹ́nu ìgbà tí wọ́n dìbò tán ní orílẹ̀-èdè yìí láti máa gbé àwọn ìgbésẹ̀ ilé tó lè lòdì sí òfin ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣùgbọ́n tí Ifọ̀ ní òun kọ̀ jálẹ̀ láti darapọ̀ mọ́ wọn torí wípé òun ò sí nídìí kó bàjẹ́ ó ní gbogbo ẹgbẹ́ ọ̀hún lòun ti bá wọn mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n òun ò ní bá wọn lọ́wọ́ nídìí ìwà ìbàjẹ́ ó ní àwọn wọ̀nyí tí wọ́n yọ kúrò náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe dàbàrú ètò ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu àti àwọn ìwà kò tọ́ mìíràn tóun ò dá wọn lóhùn ṣùgbọ́n lọ́wọ́ báyìí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ó ti ń yà wọ́n lò láti da ẹgbẹ́ òṣèlú Labour Party rú. ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan rèé eléyìí tó jẹ́ àwọn tí wọ́n tún ẹ̀yà ara ọkọ̀ ṣe tá a mọ̀ sí rìwáyà Sunday George lánàá ti ṣe ọjọ́bọ̀ ni wọ́n ti fi sí ẹ̀wọ̀n gbére látàrí pé ó fi tìpátìkúùkù já ìbálé ọmọ alábàágbé rẹ̀ obìnrin ọmọ ọdún 12 kan nílùú Èkó ẹni tó jẹ́ adájọ́ èyún Abíọ́lá Ṣọládòyè tílé-ẹjọ́ eléyìí tó ń rí sí ìfipátìkúùkù ní àjọṣepọ̀ àti ìfọwọ́ àbùkù kan ẹni tó ń ti àwọn ìwà ọ̀daràn mìíràn èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lánàá ló gbé ìdájọ́ rẹ̀ sókè pẹ̀lú bí wọ́n ṣe fa ojú rò sí ìgbésẹ̀ eléyìí tí George tó gbé pẹ̀lú bó ṣe jẹ́ wípé ẹ̀sùn àti àwọn onídùúró tó tako George nílé ẹjọ́ náà fi hàn gbangba pé lótìtọ́ àti lódodo ni George ló tan ọmọ ọdún 12 ọ̀hún já ìbálé rẹ̀ tó sì jẹ́ pé ó ti ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ léléyìí tó jẹ́ wípé lóòrèkóòrè ló máa ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 12 náà pẹ̀lú ọgbọ́n ète eléyìí tí wọ́n ní ó fi ń tàn wípé kó wá wo fíìmù lórí fóònù òun nínú ìyàrá rẹ̀ tó sì jẹ́ wípé yóò ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ òun tí kìí ṣe ẹ̀kan ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta èyí tí ọmọ òun sọ wípé àtìgbàdégbà ni ọ̀gbẹ́ni Sunday George ló máa ní àjọṣepọ̀ pẹ̀lú òun ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ lórí ẹjọ́ náà tó sì kó àwọn ẹlẹ́rìí wá lára àwọn tí wọ́n jẹ́ olùpẹ̀jọ́ eyín Olúfúnkẹ́ Adégòkè àti ọ̀gbẹ́ni Olúṣọlá Ṣónẹ̀yẹ ni wọ́n kó àwọn ẹlẹ́rìí èyí tó tako George nílé ẹjọ́ wá lákòótán nínú ọ̀rọ̀ náà adájọ́ Abíọ́lá Ṣọládòyè wá ní pẹ̀lú ìgbésẹ̀ ilé tí George wò yìí ó jẹ́ nǹkan tó burú jáì àti wípé ọpọlọ tó ní ọpọlọ irọ́ àti àwọn búburú ló wà lórí rẹ̀ ó ní nípa ìdí èyí kó máa lọ sínú ẹ̀wọ̀n gbére fún ìwà ìṣẹ̀ nǹkan tó wù náà. ìyàlẹ́nu àti ìpayà tó ń ti ìbẹ̀rù bójú làwọn olùgbé Ìṣẹ́rí Olówóra ní agbègbè Òjòdú Bágà ní ìpínlẹ̀ Èkó wà lówùúrọ̀ kùtùkùtù àná ti ṣe ọjọ́ Àlàmísì lásìkò tí oníkálukú jí ní ìdájí láti máa lọ síbi iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n ṣàdédé rí ọkọ̀ Toyota dúdú kan èyí tí wọ́n páàkì tí wọ́n sì gbé ọkọ̀ ọ̀hún sí ẹ̀bá ọ̀nà wípé wọ́n bá òkú arákùnrin kan ní ìhòòhò jalantolo nínú ọkọ̀ Toyota dúdú náà èyí tí wọ́n gbé ọkọ̀ ọ̀hún sí ẹ̀bá ọ̀nà ní agbègbè náà èyí tó fà á kí gbogbo àwọn èèyàn kí wọ́n wà nínú ìbẹ̀rùbojo tó ń ti ìyàlẹ́nu wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí ò ṣẹlẹ̀ rí ní agbègbè náà nínú ọ̀rọ̀ náà wọ́n ní ọ̀kan nínú àwọn olùgbé agbègbè ọ̀hún èyí tó yára ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè ọ̀hún láti bá wọn dá sí sọ di mímọ̀
wípé pẹ̀lú àyẹ̀wò èyí tí wọ́n ṣe fi hàn wípé arákùnrin ọ̀hún èyí tí wọ́n bá òkú rẹ̀ ní ìhòòhò jalantolo ọmọlúàbí nínú ọkọ̀ dúdú Toyota náà fi hàn wípé kò sí àpá kankan lára rẹ̀ eléyìí tó lè jẹ́ pé bóyá ó bá ènìyàn jà tàbí wọ́n yìn ní ìbọn. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ nǹkan tó yà wọ́n lẹ́nu. Wọ́n ti wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè ọ̀hún èyí tí ọlọ́pàá sì ti bá wọn dá sí tí wọ́n ti fi tó ẹni tó jẹ́ alukoro f'iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó létí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ní báyìí òkú arákùnrin ọ̀hún ni wọ́n ti gbé lọ sínú ilé ìwòsàn ìjọba fún àpamọ́ tí wọ́n sì ní ẹnikẹ́ni yòówù tó bá ní nǹkan kan láti béèrè lórí ikú arákùnrin ọ̀hún kí wọ́n ké sẹ́ni tó jẹ́ agbẹnusọ àti alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin fún ìwádìí síwájú sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tó jọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Charles tí gbogbo èèyàn mọ̀ sí Charly òun ló ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan tí àwọn akẹgbẹ́ rẹ̀ Kcee àti Emeka Okonkwo tí gbogbo èèyàn mọ̀ sí E-Money lórí bí wọ́n ṣe ń pe Alhaji Musiliu Akínsànyà MC Oluomo gẹ́gẹ́ bí akọni ènìyàn. Ó ní ọ̀rọ̀ tí Kcee àti E-Money sọ yìí, Charly ní ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó fún ọlọ́gbọ́n láwùjọ ni pẹ̀lú àìní òye eléyìí tó péye. Ó ní MC Oluomo wọ́n ti gbàgbé àwọn àrà àti iṣẹ́ búburú eléyìí tí MC Oluomo tó dá sílẹ̀ lásìkò ìbò ìtóṣẹ̀tàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní pàápàá jù bó ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkọlù sí àwọn ẹ̀yà Ìgbò ní ìpínlẹ̀ Èkó lásìkò ìpolongo ìbò ọ̀hún ibi tó wáyé níbi tí MC Oluomo tó ti ń kọlu àwọn ẹ̀yà Ìgbò ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ọ̀rọ̀ kùngbákùngbé èyí tí wọ́n ní MC Oluomo ó ń sọ sí àwọn ẹ̀yà Ìgbò pẹ̀lú ìdúkokò mọ́ni èyí tó fi hàn sí àwọn ẹ̀yà Ìgbò pé bí wọ́n bá kọ̀ jálẹ̀ láti dìbò fún gómìnà ìpínlẹ̀ Èkó àti Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ aṣèdìbòyàn ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn yóò fi ara ni wọ́n. Ó ní ẹni bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí kò yẹ kí wọ́n lè perú èèyàn bí àbí kí wọ́n gbé oríyìn fún un látàrí pé àwọn ọ̀rọ̀ yìí tó lè dá ogun sílẹ̀ ni. Charly wá ní ìyàlẹ́nu ló jẹ́ o nínú fọ́nrán kan èyí tó fi hàn níbi tí Kcee àti E-Money tí wọ́n ti ṣe àbẹ̀wò sí MC Oluomo tí wọ́n sì gbé oríyìn fún pé akọni ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Èkó MC Oluomo jẹ́ pẹ̀lú àwọn ìwà eléyìí tó wù tó kù díẹ̀ káàtó yìí. Olóhùn ò tẹ̀ ní lọ́kàn wípé àwọn méjèèjì ọ̀hún wọ́n lè sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde sí ìta láti fi yin MC Oluomo. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa gbọ́ ọ̀tún ìròyìn míì láti ìkànnì yìí. Ẹ subscribe sórí YouTube channel yìí, ẹ share, ẹ like, ẹ sì fi comment yín sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè follow wa ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dojúmọ́ ọ̀la, Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire la ó fi pàdé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.